tí èèyàn bá lie down bóyá kan lie down sórí bed bóyá fún bí 10 minutes ó wá dìde bó ṣe wá dìde yẹn òyì wá ń kọ́ ẹ ojú ẹ̀ ṣú tàbí orí wá rọra ń fọ́ ẹ wẹ́rẹ́ 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 tàbí nígbà míì ó máa ń sábà rí pé ó máa ń rẹ̀ ẹ́ sáá láì nídìí kan ọmọ ìyá mi blood sugar ara ẹ̀ ó ti low ó ṣe kí ni ó ti low ṣe rí akámọ̀ sọ pé nǹkan high ìgbà míì ó dá kí nǹkan high ó ṣe tètè control ṣe rí tí èèyàn bá ní low blood sugar tí ẹni náà bá tètè kíyèsí ó lè gbàbẹ̀ lọ tí wà ò ní rí bẹ̀ lágbára Ọlọ́run ẹ rí kí ni nǹkan tí mo fẹ́ ṣàlàyé fún wa lẹ́nu fún low blood sugar nǹkan ẹyọ kan péré lẹ́lọ́ bá mi wá ní agbára Ọlọ́run tẹ́ bá lo nǹkan ẹyọ kan péré yìí nígbà tẹ́ bá fi lò fún ọ̀sẹ̀ kan léraléra tẹ́ bá fi lò fún ọ̀sẹ̀ kan léraléra blood sugar yín ó máa wà ní normal level ìgbà míì tí èèyàn bá ní low blood sugar wọ́n lè ní kí èèyàn máa jẹ sugar kí èèyàn máa mu minerals sọ̀rọ̀ mi ti yé ṣe rí egbògi kan wà ẹyọ kan péré níṣẹ́ kódà kò ní jẹ máa lọ ṣe máa lọ ra sugar ẹsẹ̀ máa lá oyin ẹlòmíì ibi tí wọ́n ti sọ fún pé sugar ẹ̀ low a máa ń ṣe mistake yẹn o gbogbo àwa tí a máa ń béèrè advice pé ẹ dákun o sugar low kí ni kéèyàn low ẹlòmíì á ní lọ ra pálí sugar kan kó máa rún ẹlòmíì á sọ pé ó yá lọ máa mu mineral láàárọ̀ lọ́sàn lálẹ́ láàárọ̀ lọ́sàn lálẹ́ ìwọ tó sì ní kó mọ ọmọ gbogbo nǹkan yìí ó ní nǹkan tó fi ń chẹ́kì ara ẹ̀ wò bóyá o ti wà normal akánṣá máa mú lọ bí o bá tó ti mú tó chẹ́kì ara ẹ̀ á tún lead sí diabetes àbí òye ṣé rí nǹkan tí mo fẹ́ ṣàlàyé fún wa yìí ẹ jẹ́ ká lọ sí ọjà ni lágbára Ọlọ́run á ríra gbogbo sí ń jẹ tọ́lọ́ mìíràn lọ́mọ yín àbúrò yín olólùfẹ́ yín Dr. Mutiu Ọlátíbóyè táyé máa sì wé ń jẹ́ èyí tá fẹ́ mú wá fún wa ní òní bí a ṣe lo èsúrú funfun láti lè fi normalize blood sugar tó wà ní ara wa tó bá rí pé wọ́n sọ fún ẹ pé o ní low blood sugar lára kí ló lè fi normalize kó lè wà normal láì kó sugar jẹ láì lo àwọn nǹkan lójú tó láì mọ mineral láàárọ̀ lọ́sàn lálẹ́ ẹ jẹ́ ká lọ wá èsúrú funfun ní o ẹ dákun ẹ̀yin oníbèrè mi ò rí èsúrú funfun sí mi ló pa kò sí pupa èsúrú funfun ní ẹ jẹ́ ká lọ wá ẹ jẹ́ ká bẹ èpo ara ẹ̀ ẹ wá jẹ́ ká gé kéékèèké ká kó sínú kẹ́gì ńlá kan bóyá bí 5 litre tàbí bóyá bí 2.5 litres ẹ wá jẹ́ kí a bu omi lé lórí ká gbé pamọ́ fún ọjọ́ 3 lẹ́yìn ọjọ́ 3 èèyàn mi ẹni tó ní low blood sugar kó máa mú ní àárọ̀ àti alẹ́ ní ṣọ́ọ̀tì kọ̀ọ̀kan lágbára Ọlọ́run blood sugar tó níyẹn low blood sugar tó níyẹn ó máa padà sí normal ó máa normalize láàrin ọ̀sẹ̀ kan lágbára Ọlọ́run kò jù báyìí lọ tí èyí tá mú wálé ní tó bá wà nǹkan tẹ̀ wọ́n àtẹ̀ tí rí ẹ dákun ẹ bá mi like fídíò yìí bẹ́ẹ̀ sì wọ́n like fídíò yìí aláburú ní like yẹn lágbára Ọlọ́run bẹ́ẹ̀ sì like fídíò yìí ní fọwọ́ ọmọ yẹn ní fọwọ́ yẹn ní fi gbọmọ sí ojú tẹ̀ fi ń wò mí ní fi mọ sàárẹ̀ ọmọ lágbára Ọlọ́run. And for those who do not understand Yoruba language, I will try my best to explain this remedy in English language. So,
If you ever feel dizzy or light-headed whenever you stand up from a lying position, are you with me? See, that incident is called low blood sugar. There are many symptoms that attach to low blood sugar. You understand? Because I don't want to waste your time. So, how to get rid of it? There's one thing in Yoruba language, we call it esuru. I think you can see the image of esuru displayed on the screen. It's very bitter in nature. But when you cook it and you eat it, it's very sweet. So there are two types of this esuru, this bitter yam. There are two types of it. We have the yellow one and the white one. So if you want to get rid of low blood sugar, go to market and buy the white one. This white bitter yam, when you get home, you peel it. You pieces this yam into a small pieces. Then put it in a 5 liters or 2.5 liters of plastic rubber. You add water to it. So keep this for 3 days. For 3 days, you understand? So after 3 days, if you are suffering from low blood sugar, take 1 shot and 1 shot in the night. By the grace of Almighty God, before a week or 2 weeks, you will surely share me a good testimony. That is what I have for you guys today. Please, if you love this video, to like this video, and as you like this video, may Almighty God bless you and bless your family.